ẹ̀yin aráàlú a máa ń fi àsìkò yìí a máa fi ń kí yín o wípé ẹ mọ̀ tún kú àrítígbọ́ wa lákọ̀tún lórí ètò yín ètò wa eléyìí tí ó ti di ètò gbajúmọ̀ ó ti di ètò gbogbo ìlú ètò tá a pè ní gbòǹgbò ọ̀rọ̀ lórí ètò gbòǹgbò ọ̀rọ̀ lónìí a tún máa ṣàgbéyẹ̀wò àwọn nǹkan míì tí ó tún ṣe wá láǹfààní láti lè ṣe rédíò ìjọba àpapọ̀ Harmony FM èyí tó kalẹ̀ sílùú Ìdọ̀fìyàn ní ìpínlẹ̀ Kwara Olúṣẹ́gun Ajílẹ̀yẹ lèmi jẹ́ ọmọ bàbá Ògìdán tí ń kọ́mọ níláìdè láì má bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ wa àwọn náà ti wà níkàlẹ̀ lónìí a lè pè wọ́n ní ọ̀jọ̀gbọ́n a lè pè wọ́n ní ọ̀mọ̀wé torí wípé wọ́n ti rìn káàkiri orílẹ̀-èdè àgbáyé láti fi ìmọ̀ kún ìmọ̀ láti ní oríṣiríṣi ìrírí nípa ìwé nípa ẹ̀sìn nípa ìjọmọnìyàn nínú ayé àti nípa béèyàn ti ń ṣe láàrin ara ẹni láàrin aláwọ̀ dúdú sáláwọ̀ funfun ẹni tẹ́ ti mọ̀ bí ẹni mowó náà ni olùdánilẹ́kọ̀ọ́ wa Alhaji Abdulrauf Bello ọmọ labẹ́labẹ́ tí ò dàpọ̀ mọ́ kókó odò tó kù ọmọ olómù àpẹ̀rán ọmọ ọlọ́ra alágogo bàbá ẹ ti ẹ̀kọ́kọ́ bá ń káwọn ará ilé gan. gbogbo ará ilé yẹ ń gbọ́ akínyìn àtàwọn tó ń wò wá náà àtàyàn ń wò wá náà bẹ́ẹ̀ ni akínyìn ọlẹ́jà máa rí bá àmín amókọ ọlọ́run ọba àmúkí mo mókọ gbogbo orí adé ọrùn lẹ̀kẹ̀ àwọn ọkọ ìlú àmúkí mo mókọ àyá mi àwọn àgbàlagbà apanimọ́wàgún mo mú kí gbogbo ẹ̀yin yẹ́ ẹ nífẹ̀ẹ́ wa yẹ́ ẹ lè mọ̀ gbọ́ a yẹ́ ẹ ń ṣàdúrà wa gbogbo yín náà làákí ọlẹ́jà máa rí bá àmín ọlẹ́jà wa náà lè máa wá àmín sọrí gbogbo gbọ́rọ̀gbọ́rọ̀ amọ̀kíyìn gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ akíyìn o ajírẹ̀bẹ̀ àṣìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ akẹ́yìn náà ẹ dákun ẹ mọ̀ sí àgbọ́ yóò bá dá ni ẹ mú yóò bá kù díẹ̀ kí àtó ẹ mórí jìn á ọmọ èké mórí jẹ kó mọ́ra lọ́wọ́ àmàmà ẹ mórí jìn á yóò bá dá ń bẹ àbí yà á bá sọ yóò bá dàbí ẹni wí ó fẹ́ ṣe bí ẹ ń kòrò sódodo mọ́ kòrò náà ni ẹ bá a tún bẹ̀ ṣe ni òdodo ọ̀rọ̀ bí èébú ní rí ẹ bá a tún bẹ̀ ṣe ṣe ẹ wá rí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ ọba Saheed Pópóọlá ẹ̀yẹ apè ẹ̀yẹ béèrè báwo ni Saheed Pópóọlá dáadáa ò ní Saheed Pópóọlá ń bẹ. bí ó bá wa sọ̀rọ̀ lórí ètò ń jò ní. ó bá sọ̀rọ̀ ń jò ní. ẹ̀yìn jẹ́ agbádùn pípé ipò ìfẹ́ ni o ọlọ́run yìí nífẹ̀ẹ́ yìí náà. àmín. àwa fẹ́ mú dání lójú pẹ̀lú ògo ọlọ́run àṣẹ̀ṣẹ̀ jáde ní ìhùwà kàn ìbìrè ní ìjà sí. àmín. láìpẹ́ láì jìnnà gbọ́re àtayọ̀ nípa gbogbo wa. àmín. pẹ̀lú ògo ọlọ́run dáadáa ní Saheed Pópóọlá wà ó wí a máa kí gbogbo yín. láàrin yìí náà ká kí àwọn àbúrò wa méjì kan yànyàn sí ipò ṣe wí ká kí hàn wí kú eríire kọ́ tó sí jàgínní yóò dò ń bi kí hàn yan ni kán dáṣẹ́kù ni ibi yìí jàgínní yóò dò ń bẹ òun ni kó lúwa rẹ́gúnlẹ̀ ayọ̀ kó ṣiṣẹ́ ọ̀hún kó láṣẹ yọrí àbúrò wa méjì ọ̀hún ìkan Ayọ̀bámi Àkànbí gómìnà yàn sí olùdarí àgbà fún iṣẹ́ kíní tẹlifíṣàn ti Kwara Kwara TV òun ṣe general manager fún Kwara TV àbúrò wa kejì ọmọ ìlú mi bẹ́ẹ̀ ni èmi lọ́ọ́ tún máa sọ ohun. lára ní gbéraga. nídìí bó ti ajọ́ mọ́ ló ń tẹ àbúrò tèmi sí á ni. kò sí nǹkan kan. mo sì ti mọ́kọ́ tó mọ́. ọ̀rẹ́ àbúrò wa kejì yóò jẹ́ ká tún sí náà gbẹ́rẹ́ pàkọ́ òun ni Yomi
Adébóyè ọmọ Èsìẹ́ lò òun náà mú sí general manager Ẹ̀rádì ṣé ara àwọn méjèèjì yìí ṣé ẹ̀ tiẹ̀ rí Yọ̀mí Adébóyè bá ń sọ Gẹ̀ẹ́sì ẹ̀ lè mọ̀ bí gbóná ni á Yọ̀mí àti ẹ̀ tún máa eruku náà Gẹ̀ẹ́sì àtún máa yọ lẹ́nu òun yóò wá di wá àfi akúkú sọ ní wordsmith ó fẹ́ gbé ìbòjú ọba Gẹ̀ẹ́sì lọ bẹ́ẹ̀ náà sì láyọ̀ bá mi náà báyọ̀ bá mi náà bá kẹnu bọ Gẹ̀ẹ́sì wọ́n náà tún máa panu tó kí báyìí ṣe Gẹ̀ẹ́sì irú tí a tún yàtọ̀ sí irú tàwa yìí Ìgbò náà máa ń rùn jáde nu Gẹ̀ẹ́sì tí a sọ wá rí yíyàn yányàn ńkọ́ ló ṣe pàtàkì bíi wí kánrẹ́tì ọmọ ènìyàn ṣe kọ́lọ̀ jẹun láṣeyọrí. Àmín. Àkọ́kọ́ òun ni pé nǹkan méjì náà mú yàn wọn. Kí ni? Àkọ́kọ́ ni wí àjọ ọmọ Kwara. Àkọ́kọ́ ẹ dákun ẹ foríjì mi ara lé. Àkọ́kọ́ ni wí akọjú wọn. Àkọ́kọ́ nù torí àìmọye èèyàn ló kojú wọn bíi tiẹ̀. A wá wo ìjọmọ Kwara àtìjẹ́gbónà máa la nàmúyàn bẹ́ẹ̀ ni ìyẹn wá wò máa ń láàyè bàjẹ́ lánàá Ọlọ́run níjó bàjẹ́ lónìí. Àmín o. Ọlọ́run jẹ́ láṣeyọrí. Àmín. Àwa ń ṣàdúrà kò í ni Ọlọ́run jẹ́ gúnlẹ̀ ayọ̀. Àmín. Bẹ́lẹ̀ yìí náà ti mọ̀ nù á tún wá fi àsìkò yìí náà á kì í ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers fún yíyàn yanyan Tájù Àgbẹ̀dẹ yanyan Yàsín yanyan Abdulrasaq Ariwo àti Káyọ̀dé Àrẹ̀mú nínú ọ̀sẹ̀ yìí náà yóò fẹ́ kẹnu gbogbo yìí náà ni Ọlọ́run ọba o èèmọ̀ pẹ̀lú yín. Àmín. Èèmọ̀ pẹ̀lú yín Ọlọ́run ní jẹ́ ṣàṣedànù. Àmín o. Ní ríjà ayé. Àmín. Sì ní ríjà tọlọ́run náà. Àmín o. Ní sí ọ̀nà wò ń bi iṣẹ́ yẹn ń ṣe. Àmín. Àwa bẹ̀ yín ẹ̀yin ẹgbẹ́ onímọ́tò ẹ má bá ẹgbẹ́ òṣìṣẹ́ àkànyà ń pera wọn lẹ́gbẹ́ òṣìṣẹ́ agbèrò àbẹ́mi ní ń pera rẹ ìyẹn ń lérí dàṣẹ́lẹ̀ lórí mi yìí ń kọjú àdàṣẹ́lẹ̀ lọ ẹ dákun ẹ bá kojú sí tiyín ẹ bá ṣàtìlẹ́yìn yóò kún ojú wọn ẹ bá ṣe fún ìjọba Bọ́lá Tinubu. ẹ mọ fẹ́ kẹ́ sọ nísọ ọ̀wọ̀ ẹ má sọ pé àwọn èèyàn ń pera wọn ní kankan ẹ bá ń sọ nísọ àpọ́nlé ẹ pọ́n àwọn náà lé àwọn tẹ́ ẹ sọ pé kí wọ́n darapọ̀ mọ́. ok ó dà kó burú tó ó dà Yorùbá ya ń sọ yìí àtúntò sọ bí ọ̀rọ̀ ni àwọn tí ó mọ. ẹ̀yin National Union of Road Transport Workers ẹ má darapọ̀ mẹ́gbẹ́ òṣìṣẹ́ kọ̀ọ̀kan ìyàwó ẹ máa daṣẹ́lẹ̀ bó bá ti wà daṣẹ́lẹ̀ ẹ má bá a lọ́wọ́ sí i ń yá afẹ́kẹ́ lọ́wọ́ sí ó ní bẹ́ẹ̀ tí máa fún ààrẹ wa nímọ̀ràn bí nǹkan èsì máa tùbàyé máa tùṣẹ́ à ń daṣẹ́lẹ̀ kọ́ ni nǹkan ní mú lọ síwájú bàlú àwa mẹ̀kúnnù náà látún mórí fa ngbà ìbáwọ ẹ̀dáṣẹ́lẹ̀ bẹ́ẹ̀nu yìí náà tún máa náà. ẹ ṣe máa bá ṣé wàá rí ibi tí mo fẹ́ káyà lónìí ẹ̀yin aráàlú gẹ́gẹ́ bí ẹ̀yin náà tẹ́ jẹ́ alẹ́nu lọ́rọ̀ ihun tí mo fẹ́ ká pẹ̀kẹ́lù ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àti àṣà wa ní ilẹ̀ Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ìdínú tẹ́ ẹ fi ń gbọ́ orin yóò Yorùbá ronú o ó ní nǹkan ṣe mọ́lú ara wọn ló jẹ́ kí n sáré fi orin sí i ẹ̀yin tẹ́ ẹ ní ìmọ̀ nípa ẹ̀sìn káàkiri ilẹ̀ Nàìjíríà ẹ̀sìn Islam ni o ẹ̀sìn ìgbàgbọ́ ni o àti ẹ̀sìn títí àbáláyé mo mọ̀ pé ẹ ní ìmọ̀ kíkún nípa rẹ̀ ẹ sì lè là wá lóye mi ò sì ní fẹ́ káwọn aráàlú sì wá gbọ́ gbogbo bẹ́ẹ̀ bá ṣe gbọ́ wa láàárọ̀ yìí ọgbọ́n ìmọ̀ àtòyé tẹ́ ẹ ní mo fẹ́ kẹ́ ẹ fi gbé ọ̀rọ̀ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó dá wa lẹ́kọ̀ọ́ náà bí ó ṣe bá mi fi ọgbọ́n ìmọ̀ àtòyé tẹ́ ẹ fi gbé e lẹ̀
ní ti Kwara ni mo fẹ́ kẹ́ ẹ fi gbé ilẹ̀ fún wa kẹ́sì sòótọ́ ọ̀rọ̀ ogun tí mo fẹ́ kéde mú ẹ jẹ́ á wo n tí ń bẹ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí ni àjọṣepọ̀ tí ń bẹ èwo ló jọra wọn èwo ni ò jọra wọn ẹ túṣu désàlẹ̀ kòkò mo mọ̀ dáhùn nípa ẹ̀sìn wa ìsìláàmù ni o ìgbàgbọ́ ni àti ẹ̀sìn àbáláyé. Ṣùgbọ́n ká tó wá di pé àwa wọbẹ̀ gangan ẹ jẹ́ kí n tún fún yín ní orin bàbá mo fẹ́ kí n tún fún yín kẹ́tún mọ̀ dájú sáká nípa tí mo fẹ́ pẹ̀kẹ́lù orí ètò tòní. Yorùbá òun jẹ́ Yorùbá nù Yorùbá lọmọ tó dá wà. Àwọn ní Yorùbá ẹni Haúsá ń pè ní Yorùbá wá wọn á pè wá ní pè yanu. Àwọn nígbà òní ń pè ní Yorùbá bí ọmọ tí ò gbédè. Ọmọ Odùduwà ọyá bá fẹ́ sí ṣèyí àtàrí. Káwọn akóòdù tó tẹ̀tẹ̀dé kákọ́ pẹ́ nínú ewu tó pọ̀ náà tuntun yọ. Àwọn ọ̀rọ̀ tí tẹ́ni tí ò mọ̀kàn sí tó dá lérí iṣẹ́ ìrẹ́pọ̀. Ìran Yorùbá ó yá ká máa gbọ́ pọ̀ nǹkan náà yan ọ̀rọ̀ tí ọmọ níyè bí àdárí rán. Ẹlẹ́tìwálẹ̀ káwá dèkú orin Yorùbá ẹ fún àlejò ọ̀rọ̀ pàtàkì tí jẹ́ ká mọ̀ di àrùn rẹ̀. Tọ́ Yorùbá ẹ wá kú àlejò ọ̀rọ̀ pàtàkì lórí ètò Gboǹgbọ̀rọ̀ lónìí. Bàbá kí làjọṣepọ̀ tí ń bẹ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti ìjẹ́ ọmọ Yorùbá gan pàápàá. Ọ̀sẹ̀ sọ́ọ̀rí pẹ̀ẹ́ báyìí là á ṣẹ́fọ̀n bá a bá ṣẹ́fọ̀n bí ìbá ṣẹ̀jẹ̀ ké ṣẹ̀jẹ̀ bá a bá ṣẹ́fọ̀n bí ìbá somi ké somi ọ̀rọ̀ yà fẹ́ mẹ́nu bà láàárọ̀ yìí ọ̀rọ̀ ìrẹ́pọ̀ iṣẹ́ ìrẹ́pọ̀ láàrin ọmọ Yorùbá. Ṣé ẹ sì wá mọ ìnagijẹ iléeṣẹ́ tá a wà yìí uplifting the people and uniting the nation. ẹ tún wá gbé kárí wí Harmony FM ìrẹ́pọ̀ Kwara náà wá ń jẹ́ state of harmony. Ọmọ tèmi náà tún wá ń jẹ́ harmony tọ̀ ó kó pé ọlọ́yẹ̀ nílùú ọmọ nǹkan. bá mi. sọ́ọ̀rí ọ̀rọ̀ tàárọ̀ yìí ẹ dákun gbogbo ẹ̀yin yẹn ń gbọ́ ẹ dákun ẹ̀mí yóò mọ́ gaarara ní ẹ fi gbọ́. ẹ tún sọ. gbogbo ẹ̀yin yẹn ń gbọ́ àtàwọn yẹn ń wà lórí fọ́nrán ẹ̀mí yóò mọ́ gaara ní ẹ mú gbọ́ a. objective mind ní ẹ mú gbọ́ a. ẹ má mú ẹ̀mí mo jẹ́ Yorùbá mo jẹ́ Mùsùlùmí mo jẹ́ oníṣẹ̀ṣe mo jẹ́ Kristẹni ẹ má mú gbọ́ a o. torí ọ̀rọ̀ yà á fẹ́ sọ yìí ó dá lórí ọ̀rọ̀ ó ṣèṣẹ̀ṣe nílọrin ó ṣèṣẹ̀ṣe ńlọrin. yìí àwọn ọmọ Yorùbá wá bẹ̀rẹ̀ sí ìgbàgbé ń gbàgbọ́ ọtí yìí gbogbo ayé wá dolórin wẹ́wẹ́ yìí social media ó wá sọ gbogbo ẹni yéè mọ ẹlòmíì yéè ríra rẹ̀ ó wá sọdọ̀ pìtàn. gbogbo ayé wá dolórin wẹ́wẹ́. gbogbo ayé dolórin wẹ́wẹ́ ní sójú àwọn òpè. ó yàtọ̀ mẹ́ mo fẹ́ kó lórí ńlá onusura ọmọ wúrà lọ́tún lọ. wèrè pé ń bẹ nígbò ẹdíjà wo ni ó mọ mẹ́ẹ̀mẹ́ ewé ìfìrí bàbá já kì í rùn sí mú. Ọlọ́run má mú mi gbé dìde bá ń gáfárà rẹ̀ Adigilaji Àyìnlá. a lọ́nú tàn a lọ́nú ẹ̀sìn a lọ́nú àṣà a lọ́nú yìí èèyàn ilé ìbò ń pè ní geography. n tó sì ṣẹlẹ̀ nìtàn. ìtàn. ẹ dákun ń bò jẹ́ wí Ọlọ́run gbé ẹran erin ó ti gbélé ọmọ Odùduwà lórí o àwa fẹ́ mọ mẹ́sẹ̀ wa hò rẹ̀
àwọn rí bàbá wa lójú àlá Odùduwà àwọn mọ́wọ́ lẹ́rán ni o lágbèdè ọ̀run inú bàbá odò owó bọ́n ọmọ Odùduwà ń ṣe bọ́n ti ń ṣe yàn ń gbéra wọn lẹ́sẹ̀ ń gbà Bọ́lá Tinubu ọmọ Odùduwà yóò dàrẹ ń lẹ ọmọ Odùduwà kan tó wá ń dìde lẹ́tún wá ń jùkù ọ̀rọ̀ lẹ́tún wá ń lùlù bó lè wókéwó bó lè yakéya èèyẹ kérí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ òun yìí mú gbọ́mi sí omi ò tó bẹ yìí mú jáde ní Kwara wa yìí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Kwara bá ń wí Kwara gbogbo ẹ̀yin yẹn ń gbọ́ Ọ̀yọ́ state Ọ̀ṣun Èkìtì Kogi à ń gbọ́ títí dé Ìṣẹ́yìn Òkè Ògùn gbogbo wọn náà èyí máa pè á o Niger à ń pè á ẹ dákun gbogbo ọmọ Oòduà bí ẹ bá wà ẹ yá létí yín o bá ń wí Kwara local government mẹ́rìndínlógún ní bẹ́ẹ̀ méjìlá pọ́nbélé ń sọ Yorùbá méjìlá pọ́nbélé ń sọ Yorùbá méjì ń sọ Bàrùbá méjì ń sọ Nupe nínú a méjìlá yìí wá èèyàn jẹ́ Yorùbá yìí a tún wá yan márùn kan nínú méjìlá àwọn márùn náà jẹ́ Emirate nínú márùn a tún wá yọ méjì kan kúrò ń bẹ bẹ́ẹ̀ ni méjì yá yọ kúrò ń bẹ ń ní àásà àti Mórò pọ́nbélé Yorùbá ni àmọ́ ń bẹ l'Emirate mẹ́ta yóò wá kù Ìlọrin South Ìlọrin East Ìlọrin West ìrúwọ́ ògiri wa ni bó ló ṣe jẹ́ rúwá ògiri wa Ẹgbẹ́jọdá ni Ẹgbẹ́jọdá ìran kan èlé kílèmù rẹ̀ mọ́ Islam ti gbà á Islam ti gbà á torí ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ èdè o torí rúwá ògiri wa tẹ́ wíhùn ẹlòmíì máa lọ sí tú kámọ́ra Ẹgbẹ́jọdá òun ni Yorùbá ń bẹ Nupe ń bẹ Bàrùbá ń bẹ Haúsá ń bẹ Fúlàní wà ń bẹ máa wá gbọ́ Ìlọrin Emirate Council ògbóǹtarìgì yàn jábẹnu lábẹ́ bàbá wa Emir Ṣéwù wàláwù yá sí mú ká mínà náà láta hafu dáraka wàlá tàṣà wàlá haúlá wàlá kúwátà ilá bìlá ilẹ̀ àlíolẹ̀ azim balógun mẹ́rin wọ́n ní ń bẹ méjì pọ́nbélé wọ́n ní Yorùbá balógun alánàmú balógun ajíkòbí Yorùbá ni a ani balógun Fúlàní ani balógun Gàmbàrí èèyàn mélòó alágbà mélòó mo wí ń bẹ ní Emirate Council méje mo rò pé ní àwọn balógun àmọ́ mò ń kanu àwọn mẹ́rin nínú Emirate Council ni mo wí hùn ó kọ́ àmélòó ó kù mẹ́ta Mọ́gàjí Ààrẹ yóò járó lé Àfọ̀njá òun náà mú sí gbákejì Emir Yorùbá ni àbí Yorùbá kọ́ Yorùbá ni bàbá àṣàlẹ̀ yóò jẹ́ kọ́sìn ààrẹ Mọ́gàjí Ààrẹ Yorùbá ni àbí Yorùbá kọ́ Yorùbá ni
wọ́n ti pé àbọ̀ ìpè wọ́n ti pé méjì àbọ̀ ìpè. owó kù kan. ìkan mọ́gàjí ààrẹ bàbá àṣàlẹ̀ méje ti pé balógun méjì Yorùbá balógun méjì ìkan Haúsá ìkan Gàmbàrí ìkan Fúlàní ó di mẹ́fà báyìí. ó di mẹ́fà mọ́gàjí ààrẹ àti bàbá àṣàlẹ̀ méje ti pé àbí méje ìpé ni. ó ti pé báwọn. tọ̀ bá a bá wa mú báwọn ńgbà kó tó di wí Islam wá gba Ìlọrin yìí mo wíhùn Ìlọrin ní ti pọ́nbélé local government mẹ́ta yìí mo wíhùn ní pọ́nbélé nígbà yìí lọrin jẹ́ lọrin Àfọ̀njá ńgbà lọrin jẹ́ lọrin Àfọ̀njá gbogbo ìṣẹ̀ṣe náà ń ṣe à ń gbégún à ń bọ gbogbo yẹn máa bọ ní ti àṣà Yorùbá sọ́ọ̀rí bíi Central Mosque old Central Mosque yóò wà ń lọrin o yóò kojú sí di àpẹ́ shrine àṣàbàrí ni òòṣà kan ní jẹ́ bẹ́ẹ̀. àṣàbàrí. bẹ́ẹ̀ ni. so nǹkan làwọn kan ń pè ní àṣàbàrí. bó bá ti wọ̀ náà ni ibi yìí omi èdè bá yí dé. shrine òòṣà ni bí Káàbà ní Mákà bó ṣe jẹ́ shrine òòṣà káànábì wa Muhammad tó dé sallallahu alaihi wasallam. sì tuntun lábẹ́ ọ̀run mùsùlùmí ló ìṣẹ̀ṣe bá ń wí ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà. ẹ̀yin nímọ̀ ju àwa lọ ṣé bó ti rí náà nù gbẹ́bẹ́ ti sọ yìí ẹ̀yin nímọ̀ ju àwa lọ pé ṣé ẹnu yín sì gbà á pé ṣé bó sì ṣe rí nù nípa eléyìí títí shrine tẹ ló wà ní Kaaba. La ilaha illallah anabi Muhammad sallallahu alaihi wasallam ń ló wá gbà á ọ̀rọ̀ yìí ń pọ̀ olórí òòṣà ní ìyá kèfèrí ń sìn inú òòṣà gbogbo ànábì Ọlọ́run pátá kan tó dé inú ìṣẹ̀ṣe là dáhùn sí bá ń wí ìṣẹ̀ṣe làgbà bẹ́ẹ̀ ni torí ńgbà ayé ń jáyé ìyá ìmọ̀ Ọlọ́run ń gbẹ nínú Bíbélì ń bẹ́ẹ̀ àbí èbẹ́ẹ̀ ìwọ kò gbọ́dọ̀ yá èrè wọ́n kò gbọ́dọ̀ sin Ọlọ́run mìíràn. gbọ́dọ̀ sin Ọlọ́run mìíràn ńgbà ẹ̀sìn ń dénú ìṣẹ̀ṣe ní ti ń bẹ kí gbogbo ẹ̀sìn tó máa bẹ ńgbà yẹ́sí ó wà máa dé lọrin Ìlọrin wá kúrò ní Ìlọrin tàfànjá ìtàn bí Ìlọrin ṣe di Ìlọrin Àfọ̀njá yìí náà tó wà bámú òjò òṣèkúṣe ń la gbà wí ó tẹ̀ lọrin Ọ̀yọ́ ilé ló ti wá Emila òun ló tún tẹ̀lé òjò òṣèkúṣe òun wá láti Ìlá Ọ̀ràngún Àfọ̀njá Pàṣìn àti mo gbàgbé ó kọ Ọ̀yọ́ kan bàbá kan yòókù à ń wá látọ̀ Ọ̀yọ́ ilé yà wá ń wí ibo ló wà yọ ọmọ wí mi ẹ ṣàlàyé fún wa torí ní táwọn àgbọ̀ ni pé Ọ̀yọ́ yìí ó ti parun báyìí. ó ti parun ojú orípa rẹ̀ ń bẹ́ẹ̀ Kwara lọ́yọ́ ilé wà. ọ̀rọ̀ o. ṣé bí ara yìí yọ yín lẹ́nu náà ní. mọ̀tàn bárọ̀ bẹ́ẹ̀ tó fún wá Kwara lọ́yọ́ ilé wà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bodè Sàdú. bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ilé the capital city of Ọ̀yọ́ empire yóò defunct oyè àwọn Fúlàní náà na ogun àgbẹ̀sìn náà ni Yálàfin Àtìbà yóò wá kó ìjòkó empire rẹ̀ yóò kó kúrò yẹn wá rìn títí yẹn wá fi dé wọ́n wá dá fáwọn máa lọ bí ilẹ̀ bá ti yọ ní ọdún. Àgọ́ ọjà ní Aláàfin Àtìbà
ló ti wá rí ibi ilẹ̀ ti yọ àgọ́ ọjà òun àtipa òun ní so lórí wọn ń bẹ. ó yẹ kí bẹ̀yẹn di tourist center tíjọba gan ó náwó lé lórí ẹ̀ẹ́dà wọ yá máa lọ pé wò. yá máa lọ pé international monument ló yẹ kó jẹ́ yá máa mú rówó ìyá mú lọ Òṣogbo yẹn wà ń rè ìsọdún kínní yẹn ká wá múra yẹn wá wí àwa rí odò kan odò Ọ̀ṣun ni o odò Ọ̀ṣun yóò bẹ̀rẹ̀ láti Ìlá yóò gba gbogbo lẹ́gbọ́nà Ṣàṣà ní lẹ́gbọ́nà yóò dọ̀ sí Ẹ̀gbá o ń bẹ ní èsì ẹ ń bẹ ọ̀wẹ́ káàkiri odò Ọ̀ṣun tó mú tèmi ìyá wa kan yìí máa bọ́ nígbà yà wà ń wà ń kéke a máa bọ́ a máa ṣẹ̀ṣẹ̀ ṣe ń bẹ mùsùlùmí kan ìwé èmi lẹ́ ń ṣe ń bẹ rí àti mùsùlùmí pàápàá àti ẹ̀nà jọ máa ṣe torí gbogbo ọmọ wa yàn bá wálé yàn bá wá ṣe ìyàwó á gbàgbọ́ wípé ìbá tí ìbomi ọ̀sìn ọ̀hún káà bu lọ Èkó bá a bá ṣe ìyàwó ẹ̀yìn ìyàwó ọ̀hún èpẹ́ lórí ẹni. ìgbàgbọ́ tí wọ́n nù. ìgbàgbọ́ wọn nù àwí bó ti wà nù. náà mò ń sọnù. bó ti wà nù. mùsùlùmí ò mú kó kan ìdíyàn lọ́wọ́ rí o. ńgbà Àfọ̀njá yóò wá di wí Ìlọrin wá di Ìlọrin gèrè Álímì. Ogun yẹn ń jà yẹn fẹ́ fi mú ìdí ẹ̀sìn múlẹ̀ Fúlàní nìkan kí ń jà á bẹ́ẹ̀ ni Fúlàní nìkan kí ń jà o àwọn Yorùbá ọ̀tá àti gbogbo Yorùbá yìí mo dákọ̀ yẹn wà ní Emirate Council àwọn jọ ń jà ní o wá ṣe wí Fúlàní àbáfà Álímì àwọn náà mú ẹ̀sìn wọlé Yorùbá àkọ́ àwọn owó wà ní ọ̀jẹ̀rẹ̀ sọ́ọ́rí ń gbọ́ Odùduwà ń bọ̀ láti ilẹ̀ Mọ́kà yìí tàn kan wí ti ń bọ̀ oríṣiríṣi èèyàn ló tẹ̀lé oríṣiríṣi àbọ̀ ọ̀sà àmọ́ àwọn méjì yóò ló kọ́nú wọn ó ní àáfà ọ̀hún àmókọ rẹ̀ àmọ́ tíra Kùránì yóò gbé dání láti bìyàn ti ń bọ̀ Kùránì yóò gbé dání Kùránì yẹn máa mókun dì báyìí ni tíra Kùránì ni ń làáfà ọ̀hún torí gbogbo bí yí Odùduwà bá dé alágbára púpọ̀ ni èsà báyàn ní Ilé-Ifẹ̀ ó báyàn ní Ilé-Ifẹ̀ ó borí ni bí bàbá lọ ń salẹ́sà ni bàbá yóò bá nájà ó dáná ó bá dàgbàjà ó rẹ́yìn dàgbà Oòduà ó bóòrùn jà ó borí oòrùn mọ́lẹ̀ ààyè èèyàn níbẹ̀ lẹ́yìn òrò ní òrò fi ń ké àáfàá yóò mú dání o ó wà lára yìí Oòduà gbọ́kànlé tíra yóò wá gbé dání yìí máa dì báyìí òun náà wá fi ń pe àáfàá ìdì bẹ́ẹ̀ ni ìdí tíra ń gbà wá délé Ifẹ̀ a wá gbé àáfàá Agbọ́nmìrègún Sàtíù náà pa Agbọ́nmìrègún Sàtíù ló kọ tiẹ̀ òun ní fá tí ń dífá bẹ́ẹ̀ ni òun náà wà nínú ẹ̀ńtọ́rájì Odùduwà a wá wí tó ìwọ àfà àkúkú ma Ọlọ́run tiẹ̀ yọ ń pè má jẹ́ ká ta kìíní sára tiẹ̀ a wá mú ilé tiẹ̀ a wá mú sí jìnnàjìnnà lẹ́yìn ìlú bọ́rọ̀ bá ti wá fẹ́ ṣe bíi pé Oòduà wà lọ́ba ibi yóò wà ilé yẹn fi tíra sí un ilé yẹn fàáfàá sí ìdí un ilé ìdì una wá sọ di lédì ìdí tíra ilé yẹn fi àfáà sí àfáà wà lúà ilé ìdì tíra ilé ìdì una wá sọ di ilédì má bá fẹ́ pè lédè ti fẹ́ wúlé òdì wúlé òdì tó ńgbà
ńgbà àfáà wa yá àfáà papòdà Odùduwà ló wá di wí bọ́rọ̀ bá ti wá fẹ́ ṣẹlẹ̀ wàhálà fẹ́ dé yóò wá lọ sínú ilé àfáà yìí mọ̀ ìyá àfáà ń wí o àfáà nẹ́ẹ̀sì kúkú máa wí máa wá gba Islam bó tiẹ̀ wíhun àwa ìmọ̀ àmọ́ Odùduwà ṣe Islam mọ̀ tá àfáà ń wí Odùduwà wá jókòó ó ṣàṣì nígbàgbọ́ pé ó nígbàgbọ́ wí ẹni tí Ọlọ́run ti ń ké pè Ọlọ́run yìí ẹni ń ké pè Ọlọ́run òótọ́ ni ń dá lóhùn Odùduwà wá jókòó bẹ́ẹ̀ ìyẹn mú ni o òjò ìrọ̀ ni o bóòdùà bá ti lọ ńgbà yé ba ìjáde ìgbà míì àwọn olè lọ́jọ́ mẹ́ta ìgbà míì lọ́jọ́ méje una wá sọ títí dòní una wá sọ di ọdún àrè gbogbo ènìyàn bá gbádélé lérí nílé Ifẹ̀ bẹ́ẹ̀ bá ti wọ Ilédì kí a gbé adé àrè lé lérí so ńládé ìṣẹ̀ǹbáyé gbogbo àyí sì ń jọba ńlẹ̀ Yorùbá ńlẹ̀ Oòduà bẹ́ẹ̀ bá ti mú ẹyọ kan lára àlẹ̀kẹ̀ adé àrè nǹkan mú kún adé rẹ adé ológbò ni lọ ń dé lẹ́yìn ìsàdé Oòduà tó bí a ti ń bàbọ̀ rẹ̀ ìṣẹ̀ṣe àti Islam sọ wá rí kó tó di wọ́n káàfà alímè tó dé òní Islam ti wà nílẹ̀ Yorùbá káwọn alímè tó dé kódà kí Usman Dan Fodio tó dé èmi ń gbọ́ yín yé dáadáa kí Usman Dan Fodio tó dé òní Islam ti wọlẹ̀ Yorùbá ẹ̀rí ni Amalians mọ́sálásí àkọ́kọ́ yẹn kọ́ ní Ọ̀yọ́ Empire Amalians ló kọ́ ní ọdún 1550 Ọ̀yọ́lé ya wíńbẹ̀lẹ́gbẹ̀ bòdè sáàdú ni o àti ẹ̀wọ̀n fásitì ike tìjọba Kwara ẹ̀rẹ̀ mójútó kásọ̀ di mọ́ national monument o. ó yẹ kíjọba ní kí wọ́n káràmásì. bó bá jọyọ̀ state ló wà ní ibi owó ti sùn kò kónù ṣùgbọ́n èèyàn wa ìyàsí ìníyàsí ń yé kànáà màrán. tí àwọn wọn tún gba àwọn kúrétọ̀ síṣẹ́ èmi lọ wí ṣàlàyé. gbogbo olúwa iná ìrìnsẹ̀ ṣe ń bẹ níṣèyí hùn máa wá gbọ́ ọdún 1655 à ń pe bàbá kan ní Mohammed Lamuye òun ló kọ́kọ́ mọ́sálásí sí Ìwó mọ́dù ọba yìí kan náà ni o sọ ọmọ gbogbo ọdún yìí ń ká yìí Usman Dan Fodio èdè o 1655 Ìṣẹ́yìn mọ́sálásí Ìṣẹ́yìn 1760 ni Shitabe family mọ́sálásí yẹn kọ́ sẹ́kọ̀ọ́ ní Martin Street 1774 náà kọ́ 30 pounds péré náà fi kọ́ Ṣakí 1790 ni wọ́n ti kọ́ mọ́sálásí. bẹ́ẹ̀ ni ní Ṣakí Ìlọrin Central Mosque Central Mosque yìí mo wí ibẹ̀ ni Àfọ̀njá ibẹ̀ náà ti ń ṣe òòṣà wọn àsábàrí ìyàwó yìí ń gbà Islam dé yóò àgbà 1820 ńlá kọ́ lọ́sọ̀gbọ̀ 1889 wọn ni mọ́sálásí àkọ́kọ́ yóò kọ́kọ́ dé lọ́sọ̀gbọ̀ ní òmùpó tèmi ọmọ ọba Nana Àìsá ní jẹ́ látọ̀yọ́ ọlé ájò àwọn ọmọ ń ló mú ngbà bàbá ńlá rẹ̀ yàn gbéra lọ́yọ̀ ọlé yọ̀ọ̀yọ̀ kó tó wọ́yọ̀ ọlé tú yàn rìn títí yàn dómù òun wá takú síbẹ̀ ó wá lọ́kọ mùsùlùmí ló fẹ́
ń gbò wá yá òkùnkùn wa kó wálé ọdún 1788 ló kó wálé ní Islam ti dómù. ní ọ̀nà jìn. tó bàbá wa ń wí ti Christianity ọdún yìí Christianity kọ́kọ́ dé Nàìjíríà ṣé Christianity ó wá pẹ̀lú Western education ni. Islam ó wá pẹ̀lú education àti religion propagation. Àwọn Christian wọ́n rọra dẹ ẹ̀sìn àwọn missionaries wọ́n rọra dẹ ẹ̀sìn sábẹ́nú wọ́n gbé education lárugẹ wípé ńgbà bá kọ́kọ́ ti fà á mọ́ra yá mú education wá ẹni yóò bá nímọ̀ mú náà ló lè gbàgbọ́ yé Bíbélì. Christianity yóò wọlé Yorùbá Abẹ́òkúta ló ti wọ́n àwọn Methodist náà gbé lọ Reverend T.B. Freeman 1842 ni. Èkó àwọn Anglican January 1852 na gbé ṣọ́ọ̀ṣì na gbé dẹ́kọ̀. Ní Ọ̀fà so nǹkan náà ń pè ní CMS. Yes bẹ́ẹ̀ni àní ní Ọ̀fà Christianity ó dọ́fà ní 1907 Bishop A.W. Smith ń ló gbé tọ́fà wá. Ìgbàjà nílé Olúrèsé Abídolú Ondugbe Ìjẹ̀ṣà kan ló gbé Christianity wá Ìgbàjà lọ́dún 1920. À ń pè Ìjẹ̀ṣà oúnjẹ gẹ́dẹ́. Ní Òmùpó Christianity lómùpó ní ọdún 1926. Ọ̀pọ̀lọpọ̀ bàbá wa yóò kọ́kọ́ gba Kristi sínú ayé wọn. Mùsùlùmí ni wọ́n a kọ̀nfàtì sí Christianity ni. Tó mo fẹ́ ká gbà pé ní òkè súnà lókè súnà nílọrin ńgbà ìwé ọ̀làjú ìwé yìí máa dé 1915 àti 1934 òní ìyẹn kọ́ Pàkátà òkè súnà àti Pàkátà provincial elementary schools ìyẹn ìbò kọ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe ń ti ń bẹ̀ Islam wá dé bá nílẹ̀ Yorùbá Christianity náà wá ó dé bá wọn. Ṣùgbọ́n nípa ti Ìlọrin yá wa ń wí ńgbà Ìlọrin ti wá kúrò nílọrin Àfọ̀njá ó di Ìlọrin dèrè Álímì Ìlọrin Islam ni. Ogun yẹn Yorùbá jà láti gbà padà ó ní wọ̀nyí máa gbọ́. Ajagun Ògèlè ajagun Mùgbámùgbá ajagun Pàmà ajagun Kànlà ajagun Adínimọ́lé ajagun Jálumi. Gbogbo ogun yẹn jà yìí Yorùbá ò rí Ìlọrin yá ń wí gbà padà. Fún ẹ̀sìn ìbílẹ̀ mọ́. Wọ́n yìí gbà padà. Kódà nínú ńgbà ajagun Jálumi Yorùbá gbogbo àwọn war captives má bá ń jagun níjọ́ bíi tìsín náà ni bá bá mú àwọn ọmọ ogun ìyànjọ ń bára wọn jagun àwọn máa tú wọn lẹ̀ lórí condition. Ogun là ń jà àwọn máa kéèsè wí gbogbo ẹni yóò bá ti wí òun òjà mọ́ ẹ̀yìn pa ẹni yóò bá fẹ́ pa ni náà máa pa ìyẹn wá capture nínú wọn. Wọ́n yóò wá jagun láti defend Ìlọrin láti defend Islam láti Ìlọrin níbi ogun Jálumi. Yorùbá yìí ń bẹ́nu wọn nìkan náà dá dúró náà pa gbogbo wọn yòókù yẹn jẹ́ elédè mi wọ́n fi hàn lẹ̀. Eléyìí túmọ̀ sí wí ogun yìí Yorùbá ń gbé ti Ìlọrin o èèṣogun against Fúlàní àbí Gàmbàrí àbí Haúsá.
ogun láàrin àwa Yorùbá oníṣẹ̀ṣe àti ẹ̀sìn Islam ni látìgbà yá tí wọ́n ń wí yìí Ìlọrin yìí tí wọ́n látìgbà yìí Ìlọrin ti ń jẹ́ Ìlọrin Àfọ̀njá yóò tó wá di Ìlọrin gèrè alímì síbì yìí àti rí nínú ìtàn wí àwa dúró níbi odò kan àwa wọn ń ṣe Iyemọja. Ṣáwá lè pè yín ní kí wá ní ká pè yín báyìí pé wípé ìgbà téèyàn ń fíràn nù àbí kọjá yìí. ìrọ̀ ni àdádálẹ̀ ni àdádálẹ̀ ni àdí àpẹ́ àwọn náà ní Iyemọja nítorí wí ń gbà ó bí Àfọ̀njá ọ̀dọ̀ odò omi náà ti tọrọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà àdí àpẹẹsẹ máa ṣe ọdún Iyemọja wọn Iyemọja yìí dí àpẹẹsẹ ṣe di sin à ń ṣe ìlànà bídíà ò sí ń bẹ mọ́ bẹ́ẹ̀ bá rí yàn ń ṣe dọ́bà àbí yàn ń ṣe ọdún ìkíní wọn nídìí àpẹ́ a lè gbé bí òrùkan lérí àwọn kò kíní kan síbẹ̀ jù bá ń lọ ṣe wọ́n ń lọ ìdí àpẹ́ kan ò lọ síbi odò káwá wí ìran Àfọ̀njá kan àwa lọ síbi odò yóò gba bí bíríìjì kọjá lọ́nà ẹyẹ ń kọrin kẹwàá wí ẹ̀wọ̀n ń bọ bí ìgbà yẹn ń bọ Ọ̀ṣun Òṣogbo ìṣẹ̀lẹ̀ rí gbọ́ngbà àwa Yorùbá wọ́n wí bá àti ẹ̀wà torí epo jẹṣu síbó yẹ ká torí iṣu jẹpo Ọlọ́run wá wí ọmọ Yorùbá ń wá láàrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àwa múra àwa wí àwa àsìkò wa ti wá tó ká gbà lọ́rin padà lọ́wọ́ ta ni. Bí ìgbà tó yẹ pé àbọ̀ ọ̀tàn ni wọ́n gbọ́ ń tí wọ́n. àwọ̀ olúkálukú yóò bá wù olúkálukú ni sọ́ọ̀mọ̀ bí ìtàn yà ń sọ nǹkan kan lóríṣiríṣi àwọn kan mú ń jẹun. Ńgbà Ìgbòho Òòṣà yóò bẹ̀rẹ̀ Ìgbòho Òòṣà lónìí ńgbà yóò tiẹ̀ bẹ̀rẹ̀ Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o Ìbà Gani Adams ń kìlọ̀ ọ̀hún n yóò gbé kárí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ tó ń bò wá di wí Ìgbòho Òòṣà ẹwù bí yóò wà lónìí ṣé lẹ́yìn ìtàpérò wí àsìkò yìí o yọ́lọ́n wá wí Yorùbá ńlá rẹ ṣé àsìkò yìí kọ́ ló yẹ ká mọ wá rẹ pọ̀ àti lọ síwájú bọ́nà èsè ní mú àsìkò tí a yìí yéè fi ní bú Nàìjíríà yéè fi ní bú Odùduwà yí gbogbo ọmọ Nàìjíríà fi mọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wí àbá ti mọ̀ Yorùbá ìlà àbá ti já máa ṣe lọ àwa wí Yorùbá àgbà Ìlọrin padà àwọn ń tafà àwọn ń tafà àwọn ń pàtó oríṣiríṣi à ń sọ èbò ìgáǹsọ Gẹ̀ẹ́sì ẹ wá wí Ìlọrin kìnìkan ṣé bẹ́ẹ̀ bá wá gbógun wá Ìlọrin àwa yáà jẹ Yorùbá yáà jẹ Yorùbá so ẹ ṣe bí alára wàrà òròhun èmi lẹ́ ń kíkọ́ àìsàn pé àwọ̀ sí. Ibi tọ́rọ̀ dédú ẹja gbà pé. máa gbọ́ àti ìlè gbà pé ìpèwò là á fẹ́ gbà bíi pé ká síra wa létí náà gbogbo ọ̀rọ̀ yìí ń bẹ ńlẹ̀ yìí ká síra wa létí ń lọ̀rọ̀ yìí ń bẹ ńlẹ̀ yìí kọ́lọ̀ ẹ̀bá ké má ba ilẹ̀ Yorùbá jẹ́ àmín kọ́lọ̀ kó má sì ba Nàìjíríà jẹ́ àmín ńgbà yá àmúra kankan ṣe èéṣe yá àmúra kankan Yorùbá ọmọ Odùduwà èéṣe yá àmúra kankan ká gbógun ti jínigbé à ń wọlé gbé lọ́ba à ń wọlé gbé jòyè gbogbo agbára yá ẹ̀ wá ní ẹ̀ẹ́sà kélé yìí ń dúró àgbẹ̀ àìlè lóko mọ́ ebi ń pàlú aláṣọ méjì ń tà kan jẹun ẹ̀yà wọ́n tútù sí yìí ẹ wá múra kankan ẹ wá ń pàtàn
ẹ wá múra kankan àwọn kan àwọn yá àti ẹ̀mọ̀ rí ẹ wá wọ ẹ̀mọ̀ wá kóòtù fundamental right ẹ bẹ́ẹ̀ ni fundamental right ń bẹ̀bẹ̀ there are some limitations to fundamental rights. Your right ends where my own liberty begins. Bẹ́ẹ̀ máa gbọ́ lóòótọ́ sọmọ pé gbogbo wa là á lẹ́tọ̀ọ́ àti dìbò bọ́ọ̀ bá ti pé ọmọ ọdún 22 bọ́ọ̀ bá ní káàdì ìdìbò bọ́ọ̀ ń bá ń gbé ibìyọ́ ti fẹ́ dìbò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ǹjọ́ lè mú káàdì ìdìbò rẹ yóò yìí ń bẹ ní òkè ọdẹ nǹkan ni pé torí pé mo lẹ́tọ̀ọ́ àti dìbò ọlẹ́tọ̀ọ́ àti dìbò sọ́ọ̀ lè wá mú dìbò ní dọ̀fìn ní ìkọjá yìí ni ọwọ́ lè gùn títí kéèyàn mú laka ńjọ́ keje kọ́wọ́ èèyàn gùn títí kó rè mú laka ńlé kejì kán mọ́ di ọwọ́ ńdánù fundamental right yá wa àfẹ́mọ̀ kílèmù ó níbi tó mọ ó níbi yóò mọ Bọ́lájí ọba ètùtù nísàwó ajakìtìpà ń ṣe ètùtù rẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ṣe òun lọ́ba ètùtù gbogbo Kwara àwọn mùsùlùmí ìsàwó àìgbógun ti wí èmi ní ṣe ń bẹ̀rùn bèlè wọn àwọn mùsùlùmí Ìlọrin ó wà gbógun tí ìpè àmọ́ wọn ara ẹni kì í tẹ́ ẹ̀kẹ́ bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ àìjorí ìmọ̀dò bàbá jorí ìmọ̀dò àìdáwùjọ kùn bàbá dáwùjọ kùn àfi ká mọ̀ wọn ara ẹni. oníkálukú mọ̀ ṣe tiẹ̀ láì kọjá àyè ara ẹni. dákun dínú kun wà díẹ̀ bí àlàáfíà ti lè wà nù. ní gbogbo ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ọ̀nà nílẹ̀ Yorùbá wa àwa Yorùbá yà ń bẹ ní Kwara South èwo náà mùsùlùmí wí àwọn agbéra láti Ìlọrin á wí ká má wá ṣe ìṣẹ̀ṣe yẹn ṣe ètò ọba yà jẹ ìṣẹ̀ṣe afẹ́mọ́ rẹ̀ ní ṣe mọ́ débi wí bá a bá fẹ́ jọba gan afẹ́mọ́ rẹ̀ ní jí ìjọba mọ́ gbogbo àyà àmújọba nísìn náà ń gba sáwọn èdè kìíní yà ń ṣe òun èmi ò lè ṣe o èmi ò lè ọ̀pọ̀lọpọ̀ ọba wa náà ń sọ lórí àpèrè babalá baba wọn wí mo ti gba Jésù sí ìgbésí ayé mi abá àmọ́ rí ni bẹ́ẹ̀ni a ti ràn mùsùlùmí náà yẹn máa sọ pé mi ò ní bá ń ṣe tí mi ọ̀fẹ́ dẹ́ ti jẹ́ta bí tàná ó sọ pọ́nbélé ni ó wí bóun bá kú o òun ò fẹ́ ràn ní sẹ̀sẹ̀ níbi òkú ó sì sọ ó sì rí bẹ́ẹ̀ lẹ́yìn ikú rẹ̀ bàbá wa Awújalẹ̀ of Ìjẹ̀bú-land òun náà sọ á sì ti wá sọ́dọ̀fin wí bó bí ọba kan bá kú nílẹ̀ Ìjẹ̀bú nísẹ̀sẹ̀ ò gbọ́dọ̀ máa mú òkú rẹ̀ ká máa dá sí ọ̀rọ̀ òkú rẹ̀ so ìṣẹ̀ṣe yá ń wí èèṣẹ́ ní òwú kan mọ́ ṣe ṣẹ̀ṣe ìṣẹ̀ṣe òun sì làgbà àmọ́ yìí ṣe à ń ṣe èèṣìjà káwa Yorùbá káwa dákun àsìkò yìí Bọ́lá Tinubu wà lórí oyè yìí ẹ má jà á gba àwọn ọ̀tá láàyè àwọn yìí ń pe àìdákẹ́ o àwọn kan awádìí Yorùbá títí àwa lọ sí Amẹ́ríkà ń yí èsọnù ọmọ wa káàkiri àwọn kan wádìí Yorùbá títí wọn sáfẹ́ gbọ́n tọwọ́ wa dànù ọ lè sì ní fún wa ṣe àrùn àrè kóòtù àì ní bára rẹ bọ̀ ní kóòtù pẹ̀lú ògo Ọlọ́run àwọn ìní bára káwa ṣé bẹ́ẹ̀ bá wá lọ kóòtù yà bá bára rẹ bọ̀ ẹ káwa wí kí Bọ́lá Tinubu kò lórí oyè ṣé àrọ́wà àrùkùn àrọ́ra díẹ̀ ni ọ̀rọ̀ yòójó jẹ́ yìí dùn ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àyè á sì wọ́n ń dáná yìí ibi yìí wà lẹ́yìn ti ṣẹlẹ̀ yẹn rí bí kò rí bọ̀ ń gbà bẹ̀rẹ̀ ensars ọmọ yẹn bẹ̀rẹ̀ ensars àníyàn yóò dáná mú bẹ̀rẹ̀ rẹ̀ àfìgbà tí kìíní ọ̀hún òdìbá mi oyíwọ̀ àwa fẹ́ yé da ilẹ̀ Yorùbá rú àfẹ́ yé da Nàìjíríà rú. ẹ ṣeun bàbá ẹ kú òun látàárọ̀ ẹ sì kú ọgbọ́n tẹ́ ẹ fi gbé kinní ilẹ̀ níbẹ̀rẹ̀ títí tó fi ń dópin. ẹ lọ́wọ́ ta ló wà ń bẹ̀. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ọ̀gájílẹ̀ yẹn. adúpẹ́. púpọ̀ mi ní ambassadọ Bàkárì àrùn láti ìlú ògbónú fún àtàlùkà gọ́ọ̀mẹ̀. ẹ ṣeun. ó máa mú ní ẹgbẹ̀rún ní ìbàjẹ́. àmín. ó wá sí bàbá mi tí mo sọ ọ̀dọ̀ dákọ̀ wọn àtọ̀ ọ̀sùn lábẹ́lábẹ́. gbogbo ní ẹgbẹ́ láàárọ̀ ìwà náà ló gbádùn wọn yàtọ̀. ẹ ṣeun. ìgbàgbé àtọ ni àwa náà tún nímọ̀ sí i. èyí jẹ́ wọ́n tún wá sọ lórí àwọn ọmọ Yorùbá wà lẹ́ẹ̀ka lẹ́ọ̀rọ̀ tí wọ́n sọ. lágbára lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá ẹja fi ra wa lọ́kàn o. tiwa náà tún wọn lágbára jù ẹja fi ọmọ wa ló wà bẹ́ẹ̀ yìí. èyí ká mọ bí àdúrà tilẹ̀yìn Ọlọ́run ní tó dúdú. àmín.
ṣe ló bu ọlọ́run. àmín Gbogbo àwọn tó bá fẹ́ kó ṣubú òṣùṣù kan náà yóò fi dìde àwọn tí wọ́n ṣubú ló bu àmín ọlọ́run. àmín 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 Ọkọ̀ náà wọ́n ti bàjẹ́ o. àmín àmín Ẹ bá wà lù lọ rí náà tí kò ní túmọ̀ rédíò. àmín àmín. Nínú ìgbà bá gbọ́ mo gbádùn ọjà tó láàárọ̀ yìí. àdúgbò lọ́dọ̀ ẹ ṣeun. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun gan ni ẹjẹ́ á tún wo àwọn míì tán bá tún wà ń bẹ̀ hello Hello, ẹ káàárọ̀. ẹ mọ̀ káàárọ̀ o Ta ní mọ̀lá láti ìfàkùnrin mọ́tò lọ rí. tọ́ ẹ ṣeun Mo kí àbáwá làbẹ̀ kí fọlọ́mọ ìṣẹ̀lẹ̀ síwájú. àmín Ẹ sì bá mi kí ọ̀rọ̀ ibùsà ìdìbò kọ́ dáadáa lọ́wọ́ fún ọlọ́kan balẹ̀. àmín Gẹ́gẹ́ bí àlàyé tí bàbá sọ fún wa. Ee. Nígbà náà wà náà ti gbé lọ àfáà kan rí pé ẹ̀yin dàgbà àgbà ní ẹgbẹ́jọ́ kan kẹ́ ẹ ṣe dàgbà tó ìṣe gbogbo ọkọ̀ omi kan rí ní Ìlọrin. Ẹnì kò rí ẹnìkan bá ti kọ́ máa ṣe ẹ̀dá kò tí ó mú wáyé. Àwọn àna máa jìjà pé wọ́n á gbé kẹ́kẹ́ kalẹ̀. Tí wọ́n ń tàkàtàyè lórí wọ́n ṣe tí wọ́n máa fọ tí wọ́n jẹun tí alùpùpù máa wòran wọn. Wọ́n á gbé kẹ́kẹ́ kalẹ̀ fáwọn fọ́. Wọ́n dá ṣe wàhálà yìí kan fẹ́ ṣe ìyàwó ọlọ́run ti dẹ́kun ọlọ́run ti dẹ́kun ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ti gbórí wọn. Àmín. Ọlọ́run ṣẹ̀yìn bí wọ́n Àmín. Ẹ ṣeun. àmín ẹ ṣeun adúpẹ́ o ẹjẹ́ tún àwọn míì tán wà lójú òpó yẹn torí a rí i pé ọjọ́ wa ti lọ àwọn tó sì ní nọ́mbà tẹ́lẹ̀ náà ni wọ́n lè ráyè pè wọlé hello Ẹ mọ̀ kó ìyálẹ̀ ta o. adúpẹ́ o bàbá o Wọ́n ń tèrè ají láti ìdí ní ìlú Ọ̀fà. ẹ ṣeun gan à ń gbọ́ yín ẹ dákun bóyá tí ààyè rẹ̀ bá tún yọ ẹ tún lè tún wa pè padà ká gbà pé ọ̀kan sí lórí 07086544195 bàbá nọ́mbà yín náà aláàfin awólẹ̀ àwọn tí bàbá yín sọ̀rọ̀ ó gégùn lé Yorùbá lórí àwọn àgbàlagbà alẹ́ Yorùbá á sì ti ṣètùtù rẹ̀ n ló mú kí Ọlọ́run wí adé àṣeyọrí ó dọ́dọ̀ Aṣíwájú Bọ́lá Tinubu Àkànbí ọmọ olódò dẹ tó ra àwọlẹ̀ ègúnyègélé alórí ó wí Yorùbá ó réwọ́ ẹnu wa ẹ̀ ní kò lóòótọ́ ẹnu wa èkó àmọ́ ètùtù yẹn ṣe ó ti wá wí bá mi bẹ́ẹ̀ mi Bọ́lá Tinubu náà lọ́lọ́run wá gbé síbẹ̀ gbogbo rẹ̀ pátápátá yọlọ́run wá wí kí ó járí sí bó ṣe járí sí alẹ́ ilé títí bàbá wa Awólọ́wọ̀ ẹ̀yin náà mọ ìyẹn mójú bàbá rí alẹ́ títí Mọ̀ṣúdì Kásímọ̀wù Abíọ́lá ẹ̀mí rẹ̀ bà lọ eléyìí Ọlọ́run wá fi dé aládé ògo ẹ dákun gbogbo ọmọ Yorùbá gbogbo bí ó ti wù kérí ẹ jẹ́ ká mọ ṣàtìlẹ́yìn nínú àdúrà nínú èrò nínú ìmọ̀ràn ẹja mọ̀ sí fún Bọ́lá Ahmed Tinubu olóyè ní balẹ̀ Yorùbá jẹ́ o. ẹja mọ fẹlẹ́ ìṣẹ̀lẹ̀ lórí ètò wa tòní nọ́mbà bàbá tẹ́ ẹ lè mọ́ pè lẹ́yìn ètò òun náà ni 07086430471 080 07086430471 ẹ jẹ́ n tuntun pé 07086430471 nọ́mbà bàbá nù lẹ́yìn ètò títí ọjọ́ mẹ́jọ lágbọ́rọ̀ Ọlọ́run tààtúnjọ máa pàdé ara wa lákọ̀tún tèmi tí yín tòótọ́ o Olúṣẹ́gun Ajílẹ̀yẹ lèmi jẹ́ ọmọ bàbá Ògìdán tí ń kọmọ nílà èdè ó dìgbà o.